Mo lo àkókò yìí láti tún kí gbogbo àwọn ọlọ́run káàkiri àgbáláyé pé a kú ọjọ́ méjì mẹ́ta àsìkò ìrètí Jésù Kristi olùgbàlà wa ìdí àrètí pápá jùlọ ní àkókò tí gbogbo àwọn àmì gbogbo ti fẹ́ farahàn tán yìí oore ọ̀fẹ́ láti dúró ní òpin àánú láti pé kí Kristi fúnra ẹ̀ ó lè bá wa nínú òtítọ́ ọlọ́run á yọ̀ǹda fún wa. Apostoli Akínọlá Austin lórúkọ mi tí gbogbo àwọn èèyàn mọ̀ sí bàbá Násírì Onírere. Mo fẹ́ kí a tún lo àkókò díẹ̀ lákòókò yìí láti jọ padà sọ̀rọ̀ lórí àkòrí kan tí mo fẹ́ jókòó wòye pé ó dàbí pé iṣẹ́ ni ìwúlò ọ̀rọ̀ yìí kò fẹ́ yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nítorí díẹ̀ làwọn èèyàn fi jókòó sí inú ọ̀rọ̀ yẹn láti máa jẹ́ kí n lo èdè bẹ́ẹ̀ sílò tí ó sì kó rí bẹ́ẹ̀ Jésù àná wà lọ́wọ́. Bó ní ẹni tí ò jẹ́ Kristẹni pàápàá ó fẹ́ mọ ẹsẹ̀ Bíbélì yẹn pé Bíbélì sọ fún wa pé gbogbo òdodo wa dàbí àkísà ẹlẹ́gbin gbogbo òdodo wa ó dà ẹni tí ò tẹ̀ tí ìdí Kristẹni gan mọ̀ wípé wà nínú Báíbù gbélógbéló lẹni tó wà nínú Kristi tó ti wà nínú Kristi tó sì ti ka dáadáa so yìí ni mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nígbà mẹ́ta bá jáde fún ìrere àwọn ọ̀rọ̀ yìí la máa dókòó bá pàdé pé Bíbélì kan sọ pé gbogbo òdodo wa bí àkísà ẹlẹ́gbin ni so now tí ọ̀pọ̀lọpọ̀ tó sì ní ẹgbẹ́ pé àkókò tá a wáyé àkókò orí ọ̀fẹ́ ní orí ọ̀fẹ́ la nílò orí ọ̀fẹ́ la nílò so wọn gbókò kan wò yé ibi tí Bíbélì ti lílì kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ṣẹ̀ èèyàn lè wà nínú ẹ̀ṣẹ̀ kò ní kó orí ọ̀fẹ́ lọ́rùn bá pọ̀ sí báyìí a nílò orí ọ̀fẹ́ àkókò orí ọ̀fẹ́ la wáyé gẹ́gẹ́ bí ohun tí àwọn ẹ̀ma adókò sọ so bọ̀ ṣé yàrá túmọ̀ sí wípé àwọn òdodo ìwà mímọ́ wa tí Kristi béèrè lọ́wọ́ wa àtúnbí tí Kristi béèrè lọ́wọ́ wa ṣé ká sọ bẹ́ẹ̀ pé ká fọwọ́ pààyàn rẹ́ ká má lọ bẹ́ẹ̀ pé nítorí bí ó sọ bẹ́ẹ̀ pé gbogbo òdodo wa dàbí àkísà ẹlẹ́gbin rárá ẹ̀kọ́ níbẹ̀ adáfa lórúkọ Jésù so pé èèyàn kan ò ní wà kí ó kàn rí ara ẹ̀ bí bàtà níbẹ̀ pé òun lòún mọ̀ ọ́n ṣe wọ́n kàn rí ara ẹ̀ bàtà níbẹ̀ pé òdodo mi ti tó torí pé kò sí bí òdodo wa ti pọ̀ tó tí àwọn kọ́lá máa máàkì ara wa èèyàn kan ò lè jókòó kó sọ bẹ́ẹ̀ pé mo ti kó gbọ́ ayé já so mo dẹ̀ ti rí gbogbo ẹ̀mí ò ní wàhálà rárá ara ìrìn àjò tá a jókòó rìn a ò mọye bábá gbé sí ojú òṣùwọ̀n bàbá ọlọ́run bá máa padà máàkì wa èló ní kí ojú òwò la tó yẹn pé o lè jókòó kòkòrò bẹ́ẹ̀ pé fún ẹ sọ a nílò orí ọ̀fẹ́ òtútù wa bẹ̀rẹ̀ pé a ò kàn ní sinmi lé òdodo wa láìsí pé bí a bá àánú Kristi pàdé ó tẹ́sẹ̀ Bíbélì yẹn sọ nìyẹn pé gbogbo òdodo jásí pé òdodo tá a sinmi lé yẹn bóun ọlọ́run bá fẹ́ pé kó ń wò ó bó bá dé pé kó ń jọ́ọ̀jì wa gẹ́gẹ́ bí òdodo wa yẹn a kàn máa dàbí ohun tí ò wúlò à ń dàbí àkísà fúnra ẹ̀ ò dáa mélòó àkísà tó fi ṣe ẹ̀gbin tó ti fi ná ọlẹ̀ so yẹn bẹ́ẹ̀ pé kò fẹ́ ká sinmi lé òdodo wa ọ yóò túmọ̀ sí bẹ́ẹ̀ pé ká má wá òdodo rí ìyẹn ò túmọ̀ sí pé ká má jẹ́ olódodo ẹ̀sẹ̀ sáà àwọn tó fẹ́ ká pàkíyèsí wa sí nínú gbìdàgbì òdèdè inú ọlọ́run ò dùn fún àwọn aláìṣòdodo ẹsẹ̀ Bíbélì tá a jọ ń kà yìí bí èdè tó sọ bẹ́ẹ̀ pé gbogbo òdodo wa dàbí àkísà lẹ́gbẹ̀ẹ́ náà ló ti jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ pé inú ọlọ́run ò dùn sí àwọn aláìṣòdodo inú ìrìnàjò Jésù àlọ́ wa lọ nítorí àkókò wa ẹni ká wo bí òtẹ̀ ju ẹsẹ̀ Bíbélì ẹ̀yọ kan sí méjì ẹ̀dẹ́ ká sáré wo máa gbó àlọ́ sínú ibìkan tó ṣe pàtàkì bákan náà nínú ìwé Hébérù orí ìkejìlá Hebrews chapter 12 Hébérù orí ìkejìlá ẹsẹ̀ méjì ni màá kà ń bẹ̀ nítorí àkókò wa bí mo ti wí ẹ jẹ́ kí n wo láti ẹsẹ̀ ìkẹrìnlá sí ẹsẹ̀ ìkàndógún so afẹ́wò tó bá jẹ́ pé bí ìwà mímọ́ wa ò nílò mọ́ tó yẹ pé òdodo wa ò nílò mọ́ so náà kí ni Bíbélì ṣe sọ fún wa nínú ẹsẹ̀ kẹrìnlá pé ẹ máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àgbẹ̀bíà gbogbo ènìyàn bí ènìyàn gbogbo so a máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́ ètò wí ni náà tí òdodo wa ọba wúlò mọ́ tí ìwà mímọ́ wa ọba wúlò mọ́ tí ìjólóòtọ́ wa ọba wúlò mọ́ lẹ́kí ló wá sọ bẹ́ẹ̀ pé ọ̀ràn yẹn ni pé ká lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn àti ìwà mímọ́ náà wá wo tó fẹ́ parí ẹsẹ̀ kẹrin láàyè ó ní àìsí èyí ni kò sí ẹni tó lè rí Olúwa yẹn níbẹ̀ pé bí ẹnìkan ò bá jẹ́ oníwà mímọ́ bí ẹnìkan ò bá jẹ́ olódodo bí ẹnìkan ò bá jẹ́ olóòtítọ́ òtọ́ lọ́wọ́ a ò lè rí Olúwa tí a bá wá jókòó bẹ́ẹ̀ pé gbogbo òdodo wa ìwà mímọ́ wa bí àkísà ẹlẹ́gbin yẹn níbẹ̀ pé tá a máa ṣọ́ra à ń ṣe àṣìṣe nínú àwọn ìrìn àjò oṣù burú dáì pápá jùlọ mo wá ń wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn lónìí ìjọba tó kọ̀ sí lórí mo kọ́ nǹkan kan lórí ẹ̀rọ ayélujára ńgbà kan ẹnìkan bá pè lọ́wọ́ mi ọkùnrin tàbí obìnrin níbẹ̀ pé báwo lòdòdó bí ṣe pọ̀ tó
nínú àdébẹ̀rẹ̀ tó bèèrè lọ́wọ́ pé báwo lòdòdó ṣe èmi ṣe pọ̀ tó adáfa lórúkọ Jésù kò sẹ́ni tí ó náwó ibi tí à ń sọ gangan nìyẹn má dúró nílò bẹ́ẹ̀ pé èmi ni mo ti mọ́ jù èmi ni mo ti ṣe kíní kan jù rárá o tó sọ fún adé má gbókòrò so kò sí bí òdòdó àti pọ̀ tó tá ò nílò àánú tá ò nílò oore ọ̀fẹ́ Kristi lẹ́dẹ́ kí n pa ẹsẹ̀ káàdókò sí torí àkókò wa ẹ má gbàgbé tẹsẹ̀ kẹ́rìnlá sọ fún wa pé ó ti bẹ̀rẹ̀ lọ́wọ́ báyìí pé ká nípa àlàáfíà pẹ̀lú àwọn ènìyàn ìdẹ gbogbo torí nìyẹn ní má rí ẹni bí ọ̀tá má rí ẹni bí ẹ̀bùbúrú ẹ̀tẹ̀ sáà ẹ̀bù bó ṣe burú sí ọ̀fìn ilé padà fún má nípa ẹ̀mí ibi má nípa ẹ̀mí ẹ̀ so má nípa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo wọ́n ní wọ́n yìí àgbà pé kí yóò tó àti ìwà mímọ́ lọ́wọ́ sọ fún abẹ́ pé láìsí èyí ni kò sẹ́ni tó lè rí Olúwa ó ní rí débi tí o kò sọ pé bí o fẹ́ súnmọ́ débi tí o bá gbé so ó tẹ́sẹ̀ pé ìjọsọ̀ fún ẹsẹ̀ káàdùn wá sọ pé ó ní ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe kùnà oore ọ̀fẹ́ Ọlọ́run so ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kó má ṣe kùnà ohun tó ń pè lórí ọ̀fẹ́ yẹn pápá òye ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀ orí ọ̀fẹ́ ní abẹ́rẹ́ ọ̀fẹ́ láwa abẹ́rẹ́ ọ̀fẹ́ láwa tó o bá ṣọ́ra ẹ̀sà ó wá kùnà orí ọ̀fẹ́ yẹn náà kí ló ń pẹ̀lú orí ọ̀fẹ́ tó sọ wọn ni má kò tó kókó gbọ́ ọ̀rọ̀ yẹn àkókò orí ọ̀fẹ́ ló wà yìí torí ẹ̀ kó wá fò òdodo lẹ̀ kó o fi bàbí mọ́lẹ̀ kó o fò òtítọ́ lẹ̀ ẹni kó sọ bẹ́ẹ̀ bá bí orí ọ̀fẹ́ láwa rárá àdẹ́dọ̀dẹ̀ wà lóko orí ọ̀fẹ́ tó ń bẹ̀bẹ̀ fún torí bó ṣe wá padà kùnà ẹ̀ ẹ̀sọ́ ó ní aláti máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe kùnà orí ọ̀fẹ́ Ọlọ́run ó ní kí gbòǹgbò ìkorò kan kí ó má bàa hù sókè kí ó sì yọ yín lẹ́nu ó ní ọ̀pọ̀lọpọ̀ á sì ti pa rẹ̀ di àìmọ́ so ọ̀pọ̀lọpọ̀ orí ọ̀fẹ́ tó ká kókò orí ọ̀fẹ́ lọ́wọ́ tó bá ṣọ́ra ẹ̀sà wọ́n á padà orí ọ̀fẹ́ tó lóò níyẹn wọ́n á padà kùnà ẹ̀ nítorí ohun tó máa gbé orí ọ̀fẹ́ ohun tó sọ̀pọ̀tì orí ọ̀fẹ́ ohun tó náà fẹ́ nínú orí ọ̀fẹ́ kódà ohun tó bí orí ọ̀fẹ́ pàápàá òní ẹ má ká ṣe kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ nàtàwájú pé ajá ṣe kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ akọ̀sùn gbogbo adájọ́ bá lépa ìjọba Ọlọ́run lẹ́bùbù ní tani kìrìsìtẹ́nì bọ̀ wá mú ẹgbẹ́ tó tọ́ ọbẹ̀ nìyẹn àwọn olódodo ni ẹ̀sà àwọn oníwà mímọ́ ni àwọn oníwà yíyẹ ni èyí ṣe àwọn tó kórìíra òdodo èyí ṣe àwọn tó jókòó sínú àìṣe òdodo rárá àwọn oníwà yíyẹ ẹbí tí àwọn títí lórílẹ̀-èdè lónìí àwọn òdodo ní orílẹ̀-èdè sọnù nígbà tó lè òdodo bá ti òdodo dànù àwọn dàbí pé wọn ní Ọlọ́run ẹsẹ̀ òdodo ni ẹ̀sà sọ bí abáni olódodo nínú àwọn adarí lónìí lónìí abáni olódodo bó ṣe rí ilé òní bó ṣe rí ṣùgbọ́n nígbà tí ò sí ẹ̀sà òun la àìrísọ́ọ̀tì láàrin wọ̀nyí nínú ìrìnàjò so ẹ jẹ́ kí àwọn tá à ń ṣe gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ẹ̀sà òtítọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn Ọlọ́run òjòkó kó kọ̀ndẹ́mù òdodo ohun tá a gbọ́dọ̀ nẹ́ni ṣùgbọ́n ẹ ṣe tó wà wá dókòó nígbà ẹgbẹ́ pé èmi ló sọ jù láyé èmi ni mo righteous jù láyé èmi kò náà àṣọ̀rẹ́ tó bá ti sọ bẹ́ẹ̀ ó ti di òdodo ara ẹni ó ti sinmi lé òdodo ara ẹni yẹn so kò sẹ́ni tó dókòó dé sinmi lé òdodo ẹ̀ láì nílò títóbi Ọlọ́run láì nílò àánú Ọlọ́run nínú ìrìn àjò yẹn ó sọ máa dókòó bẹ̀bẹ̀ fún nìyẹn adáfa lórúkọ Jésù so mi ò nígbà alákòókò púpọ̀ so mo kàn kí n pa kíyèsí wa sí àwọn kan yẹn pé ẹ má jà gbàgbé pé ìwà bí wọ́n ti Kristi ń bè lọ́wọ́ wa ó ṣe pàtàkì o òdodo tó bè lọ́wọ́ wa ó ṣe pàtàkì o jíjó lọ́tọ̀ yẹn ó ṣe pàtàkì o àtúnbí ó ṣe pàtàkì o so ẹ má jẹ́ ká fọwọ́rọ̀ gbogbo kan sẹ́yìn ká bá sọ bẹ́ẹ̀ pé àkókò orí ọ̀fẹ́ la wà ara o ẹni tó mú ọ fún wa lórí ọ̀fẹ́ òun náà tó mú fún wa lórí ọ̀fẹ́ òun náà ló béèrè àwọn kan wọ̀nyí lọ́wọ́ wa so a sì gbọ́dọ̀ jókòó ká ṣiṣẹ́ lórí tó bè lọ́wọ́ wa adáfa lórúkọ Jésù so nígbà mìíràn a ó tó lórí ọ̀fẹ́ àtijọ́ máa tó ń sọ̀rọ̀ lórí nǹkan míì so bàbá Násìrì onírere gbogbo ayé mọ̀ mí sí ojú òde kàtórí o olùgbà kan náà bí Jésù bá sì dé ó tó di pé a ó tó bára pàdé mo gbàdúrà àdúrà bẹ́ẹ̀ pé orí ọ̀fẹ́ kàyẹ níjọba Ọlọ́run ayọ̀ ọ̀dà fún wa ògùn ìfọ́lọ́ lókè ọ̀run Jésù Kristi Olúwa wa.